Ìgbòho máa bá sẹ̀rẹ̀ lọ. 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 Iṣẹ́ rẹ̀ máa ń tẹ́ wa lọ́rùn. Béèrè mi náà ni pé báwo lẹ̀yin ṣe jẹ́ gan-an torí ẹ̀ ń pariwo Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà Sunday Ìgbòho Òòṣà Sunday Ìgbòho Òòṣà báwo lẹ̀yin ṣe jẹ́ sí olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ẹ ṣeun olóòtú ẹ ní ṣiṣẹ́ ṣe. Àṣẹ o. Ọmọlẹ́yìn Chief Sunday Adéyẹmọ làwa. Ọmọlẹ́yìn Chief Sunday Adéyẹmọ làwa. Mo tún sọ lẹ́ẹ̀kẹta pé ọmọlẹ́yìn Chief Adéyẹmọ Sunday òun làwa. Àwa ni ẹni tí bàbá fi sílé. Ìtẹ̀ ẹnìkan ló bá ń tẹ́. Tébẹ́lì ìtẹ̀ ọ̀yàtọ̀ sí bá ń tẹ́ ni. Ọ̀yàtọ̀. Náà ló fà á tó fi jẹ́ pé ká dìde táwọn ọ̀dọ́ àdúgbò yìí níbi táwa wà yìí o pé ọ̀yá ẹ jẹ́ káwa náà dìde fún òmìnira Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. A ti wò ó pé Ìgbòho 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 Òòṣà Ìgbòho Òòṣà Iṣẹ́ tẹ̀síwájú. Ìgbòho Òòṣà Iṣẹ́ tẹ̀síwájú. Orílẹ̀-èdè Yorùbá Ní kíákíá. Orílẹ̀-èdè Yorùbá Ní kíákíá. Ọbásanjọ́ gbìyànjú títí Kò lè bá wa kọjá. Abíọ́lá gbìyànjú títí Kò lè bá wa kọjá. Ìgbòho ṣàwòṣe o. Tó wá bá wa kọjá. Ọbásanjọ́ gbìyànjú títí Kò lè bá wa kọjá. Abíọ́lá gbìyànjú títí Kò lè bá wa kọjá. Ìgbòho ṣàwòṣe o. Tó wá bá wa kọjá. Òòṣà. Ọmọ Sunday dà. Àwárí, àwárí. Ọmọ Sunday dà. Àwárí, àwárí. Ọmọ Májàsọ́lá. Àwárí, àwárí. Ìgbòho Òòṣà. Àwárí, àwárí. Ọmọ Dáńkú. Àwárí, àwárí. Ọmọ Olúṣọlá. Àwárí, àwárí. Ọmọ Àgàràwù. Àwárí, àwárí. Ọmọ Sunday dà. Àwárí, àwárí. Ọmọ Dáńkú. Àwárí, àwárí. Ọmọ Dáńkú. Àwárí, àwárí. Ọmọ Májàsọ́lá. Àwárí, àwárí. Ìgbòho Òòṣà. Iṣẹ́ tẹ̀síwájú. Ìgbòho Òòṣà. Iṣẹ́ tẹ̀síwájú. Orílẹ̀-èdè Yorùbá. Ní kíákíá. Orílẹ̀-èdè Yorùbá. Ní kíákíá. Ọmọ Sunday dà. Àwárí, àwárí. Ọmọ Bánjí Akíntóyè. Àwárí, àwárí. Ọmọ Dáńkú. Àwárí, àwárí. Ọmọ Sunday dà. Àwárí, àwárí. Ọmọ Bánjí. Àwárí, àwárí. Ọmọ Àgàràwù. Àwárí, àwárí. Ọmọ Olúṣọlá. Àwárí, àwárí. Orílẹ̀-èdè Yorùbá. Ní kíákíá. Orílẹ̀-èdè Yorùbá. Ní kíákíá. Tó ẹ̀yin èèyàn wa akíyín a rí yín tí ẹ̀ ń sáré sọ́tún sáré sósìn pé pẹ̀lú ìwé pélébé lọ́wọ́ tó kún fún oríṣiríṣi ọ̀rọ̀ bíi freedom for olóyè Sunday Ìgbòho Òòṣà òmìnira fún Ìgbòho Òòṣà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ló fa eléyìí àti irú orin tí ẹ̀ ń kọ àwọn aráalé wọ́n fẹ́ gbọ́ ohùn yín. Ẹ ṣeun olóòtú bọ́mọ ẹni bá da kápọ́ da tipa fẹ́ kọ́ ọmọ wa ló da ọ̀gá wa ló da bàbá wa ló da la ṣe ń pè é ìyẹn Sunday Adéyẹmọ Òòṣà. ọmọ aládìkún nígboro wo ọmọ rẹ àwa ń fẹ́ lórílẹ̀-èdè yìí padà ní toró ṣe bẹbẹ tọmọ ẹni bá da lẹ́ẹ̀kan sí ká sọ pọ́ da tipa fẹ́ kọ́ pákọ ni èèyàn bá sì wà ẹjẹ́ àgbà pákọ ni èèyàn ní mẹsáyà tiwa nílẹ̀ Yorùbá ni àwa la tètè tí ì mọ̀ Mósè tiwa rèé tẹ bá wo náà wé mímọ́ Mósè bẹ̀rẹ̀ láti kékeré báyìí wọ́n bẹ̀rẹ̀ sí ṣe wọn ò rò pé wọn ọmọ Ísírẹ́lì ọmọ pé òun ní ògbà àwọn tó ilẹ̀ ìlérí wọ́n ń taari ẹ̀ sọ́tún taari ẹ̀ sósì ṣe bí ọmọ Jọ́ọ̀nù ń bolódé ó padà sọ́dọ̀ Jethro látọ̀dọ̀ Jethro Olúwa dá padà atẹrẹ ẹni jẹ ní tẹrẹ ẹni jẹ lóní kí Sunday Ìgbòho kúrò nílò olórílẹ̀-èdè rẹ̀ àwa ọ̀dọ́ wa ti tán nìsín ta fẹ́ kí ọ̀gá wa bàbá wa èèyàn wa kó padà sí orílẹ̀-èdè abínibí bàbá rẹ̀ a ṣe lọ́mọ kó náà lé bàbá kápẹ́ ọmọ lọ ń bọ̀ lẹ́fẹ́ lé sí tó èèyàn bá da ó ti yẹ kó rí náà nìyẹn ọmọ àkànbí ọmọ ni àkàndá ọmọ ni akérògùn gbogbo ọmọ ilẹ̀ Yorùbá akíkanjú ọmọ ni mẹsáyà olùgbàlà tiwa ni ànábì tiwa níran yìí ẹni tó bá fẹ́ kú kó kú
a fẹ́ kí Sunday Adéyẹmọ ọmọ aládìkúnṣẹ́ nígbò ọmọ rẹ̀ akíkanjú ọmọ afẹ́ kó padà sórílẹ̀-èdè yìí kó padà sí ilẹ̀ Yorùbá kó wá gba òmìnira Yorùbá fún wa ní kíákíá kó wá gba òmìnira ilẹ̀ Yorùbá fún wa ní gbà wo ní kíákíá tí ò sì gbọdọ̀ pẹ́ mọ́ torí iṣẹ́ tó ṣe bẹ́ẹ̀ èèyàn bá yínníyínní kẹ́ni ṣèmí òun ló jẹ́ kí àwa ìran àgàgà ní ilẹ̀ Ìbàràpá ká ní òmìnira tó dára jù ká ní nǹkan tó dára jù ọlá bàbá làwa ń jẹ. àwọn náà jẹ́ káwa máa wà báwa ṣe wà yìí. ẹ̀rọjú àwọn èèyàn ẹ̀rọjú àwọn ọmọ ni àwọn ìlú tí ò gbà ti bàbá tí wọn ò tẹ̀lé ebi ń pa wọ́n nísìnyí àwa ni basket of nation báyìí bẹ́ẹ̀ni orílẹ̀ bí state kan bá lóhun ni basket of nation irọ́ nípa Ìbàràpá ni kí wọ́n wá wo pákí kí wọ́n wá wo iye táwọn ará èlùbọ́ lọ́dọ̀ tí wọ́n ń bí kí wọ́n wá wo iye táwọn ra gàrí àti iṣu ẹ̀wà ráìsì tí wọ́n ń pọ́n tí wọ́n yẹn kí wọ́n wá sí Ìbàràpá kí wọ́n wá wò kí ló fà á torí pé ọmọ Adéyẹmọ Ìgbòho ó dìde gẹ́gẹ́ bí akọni ó pè wá àwa náà gbọ́ a dìde a ní bàbá kan. bàbá àrà tó mọ ìyọmọ. a ní bàbá kan. bàbá àrà tó mọ ìyọmọ. òfin wá tẹ̀lé. bàbá àrà tó mọ ìyọmọ. a ní bàbá kan. bàbá àrà tó mọ ìyọmọ. Akíntóyè mi. bàbá àrà tó mọ ìyọmọ. Sunday mi o. bàbá àrà tó mọ ìyọmọ. ọmọ Adéyẹmọ. bàbá àrà tó mọ ìyọmọ. a ní bàbá kan. bàbá àrà tó mọ ìyọmọ. dákú ni bàbá. bàbá àrà tó mọ ìyọmọ. Olúṣọlá bàbá wa. bàbá àrà tó mọ ìyọmọ. Àgàràwú bàbá wa. bàbá àrà tó mọ ìyọmọ. Ìgbò orílẹ̀-èdè Yorùbá ní kíákíá. àti orílẹ̀-èdè Yorùbá ni olóòtú òun ló jẹ́ kí tọkùnrin tóbìnrin jáde ebi ń pa wá tẹ́lẹ̀ òǹgbẹ́ngbẹ́ wá sì lè fi wà láyìíká ìwọ́ lọ́hùn wà láyìí yàtọ̀ sí ẹ̀kọ́ Ọlọ́hun o èdè kan ni wà láyìí ọ̀tọ̀ lẹ́kọ̀ọ́ Ọlọ́hun tí bàbá ń jẹ́ látàyé báyé lọ́tọ̀ ní káfàtà ìdí rèé tá a fi fẹ́ kí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho kí wọ́n padà sí orílẹ̀-èdè bàbá wọn kí wọ́n padà sí ìlú wọn kí wọ́n wá gba òmìnira fún wa ní kíákíá. àti bàbá wa Bánjí Akíntóyè kẹ́mi bàbá gùn ká má tẹra wa jẹ òrìṣà bí Ògún ò sí lágbẹ̀dẹ o ẹni tí ó gbà wá kalẹ̀ kó lọ́wọ́ ajínigbé tí ó gbà wá kalẹ̀ lọ́wọ́ Fúlàní bíi Sunday Adéyẹmọ Ìgbòho sí. bẹ́ẹ̀ yẹn bá ń korọ́ tẹrẹ ẹ̀jẹ̀ lókun ni ó pé òun tọ́ lákìkanjú bẹ́ẹ̀ lọ́mọ ogun bẹ́ẹ̀ lẹ́mọ ogun. wẹ̀yìn ẹ̀ wò. ọmọ Adéyẹmọ bọ̀ lọ́mọ ogun bọ̀ lọ́mọ ogun. wẹ̀yìn ẹ̀ wò. ẹ jẹ́ kí Sunday ọmọ Adéyẹmọ padà sórílẹ̀-èdè yìí kí wọ́n padà sílẹ̀ Yorùbá wò kí wọ́n wá fún bàbá ní òmìnira pé ọ̀sẹ̀ kan lásán bàbá ọ̀yá ọ̀sẹ̀ kan káwò bọ̀ lọ́mọ ogun gbogbo ajínigbé ọ̀sà wọlé Fúlàní ó filẹ̀ ẹlẹ̀ ẹ jẹ́ káwò ta ni ò lọ́mọ ogun ọmọ ogun ń bẹ lẹ́yìn bàbá torí akíkanjú olóòótọ́ èèyàn ni ajàfẹ́tọ̀ èèyàn ni kò gbà kéèyàn rán èèyàn jẹ iná ẹ̀ lé wọn ò fi fẹ́ irọ́ lára yé ń fẹ́ ara èèyàn dúdú sì kò dodo ni torí òótọ́ ọ̀rọ̀ pé ẹ ṣe kíní ebi ọ̀pá yìí. bàbá ìgbowó ẹ̀yìn. bàbá ò sì gbowó ẹ̀yìn kò sì wọ́ọ̀rì owó òṣèlú àná ká sí ìyá àtọwọ́ yín tẹ ní lápò yìí. Ìgbòho ṣá. iṣẹ́ ń tẹ̀síwájú. afẹ́kíṣẹ́ bàbá yẹn máa tẹ̀síwájú ni a sì fẹ́ kẹ́ fún wa ní kíákíá kí bàbá Dámilọ́lá kó padà sí ilẹ̀ bàbá rẹ̀. ó ṣá. àìlẹ́mọ nílé bàbá ẹni o olóòtú ẹ jẹ́ kó wọn gbọ́ ẹ gbogbo ibi tó bá yẹ kó dé ẹ bá wa sọ fún bàbá mi. ó ṣá. bàbá Tinubu kọjá kọ́ máa dé ẹ mọ́ padà wálé o kọ́rẹ́tí pé àkókò ti ẹ̀ ní o kò sì yẹ kí ọmọ Yorùbá kó fi ọmọ Yorùbá ẹgbẹ́ ẹ̀ sẹ́yìn odi kó pé òun ṣèjọba ó yẹ bí Fúlàní bá ti ẹ̀hùwà tí ọ̀dà sọmọ Yorùbá kò yẹ kọ́ ọmọ Yorùbá tá a bí níbí ohun náà tó wà lẹ́yìn ẹ o lẹ́yìn Fúlàní tó wà lẹ́yìn Fúlàní kó wà lẹ́yìn Haúsá o. iṣẹ́ ń tẹ̀síwájú. Ìgbòho ṣá. iṣẹ́ ń tẹ̀síwájú. Ìgbòho ṣá. iṣẹ́ ń tẹ̀síwájú. orílẹ̀-èdè Yorùbá. ní kíákíá. orílẹ̀-èdè Yorùbá. ní kíákíá. orílẹ̀-èdè Yorùbá. ní kíákíá. ẹ rí wa olóòtú fún ẹ̀tọ́ wa là ń béèrè fún ta là ń béèrè Chief Sunday Adéyẹmọ Ìgbòho là ń béèrè fún òmìnira rẹ̀ à ń béèrè fún òmìnira wọn láti padà wá sí ilẹ̀ abínibí wọn
èèyàn wa ni bàbá wa ni wọ́n pẹ̀lú bàbá wa Bánjí Akíntóyè Kẹ́mi Ọlá Bàbágùn àwọn akíkanjú ọkùnrin akíkanjú bàbá olóore bàbá èèyàn dáadáa nílẹ̀ Yorùbá ọmọ Yorùbá àtàtà ni wọ́n àwọn ni wọ́n fẹ́ ká kúrò lóko ẹrú irú àwọn èèyàn báyìí kò yẹ kí wọ́n wà lẹ́yìn odi kò yẹ kí wọ́n wà lẹ́yìn odi èyí làwa fi ń pèpè tá a sì ń bẹ̀bẹ̀ fún ìjọba wa tí ń lọ lọ́wọ́ báyìí lọ́dọ̀ bàbá wa bá mi Bọ́lá Ahmed ọmọ Tinubu Kẹ́mi Ọlá Bàbágùn kọjọ́ bàbá ọpẹ́ dáadáa kí wọ́n má ṣoko jáde kí wọ́n má ṣílẹ̀ tẹ̀ kíkú òjijì wọ́n má sì pa bàbá náà la fi ń ṣàdúrà fún wọn lọ́sàn-án lóru àdìtẹ̀gbàjọba o a sì péjọba wọn tí wọ́n ń ṣe ọ̀tẹ̀ wa lọ́rùn ṣùgbọ́n ohun tá à ń fẹ́ ni pé ọ̀rọ̀ Ọlọ́run ni ó ní ọwá kiri ìwọ òrì ó ní o béèrè á fi fún wọn kó o sì kẹlẹ̀kùn á ṣílẹ̀kùn gbogbo àwọn tó wá àwọn ni wọ́n rí àwọn tó sì kẹlẹ̀kùn á ṣílẹ̀kùn fún wọn làwa náà ṣe ń wá là ń kẹlẹ̀kùn pé kí wọ́n fún wa ní Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà pé kí wọ́n wá sí ilẹ̀ abínibí wọn kí wọ́n jẹ́ kí wọ́n máa rìn kí wọ́n máa yẹn a gbàgbọ́ pé tí bàbá bá padà sílẹ̀ yìí ó jura wọn lọ ìtìjàkadì kọ́ gbẹrẹ ọjọ́ gbẹrẹ bẹ́lí ti yàtọ̀ sí bàǹtẹ́ ẹ má jà sanra wa jẹ ẹnìkan ló bẹ́lí tẹ ẹnìkan ló bàǹtẹ́ ṣé bẹ́lí tẹ ó yàtọ̀ sí bàǹtẹ́ ni ó yàtọ̀ náà ló fà á tó fi jẹ́ pé ká dìde táwọn ọ̀dọ́ àdúgbò yìí níbi táwa wà yìí o pé ọ̀yá ẹ jẹ́ káwa náà dìde fún òmìnira Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. a ti wò ó pé àwọn èdìjẹ gbàjọba ń tiwa àwọn èyí ṣe ìdàndùkú èèyàn àwọn èyí jalè àìbalẹ̀ ẹrù ìjọba jẹ́ àwọn èyí sì ìjà àìṣe pátákó kan tiwa àwọn èyí káàyàn mọ́lé àìsí lọ iléeṣẹ́ rédíò ká pé kínní níjọba mi ọ̀gá wa Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà tí wọ́n ti kó wa kí níjọ́ olè rí wọn tí wọ́n pààyàn rí níjọ́ olè gbọ́ ta bọ́lọ́pàá jà níjọ́ ni wọ́n ní etí ìṣọ́jà kan ni wọ́n mà gbá ni wọ́n dè mọ́lẹ̀ ńbẹ̀ yẹn kò sí nǹkan tó jọ orílẹ̀-èdè Yorùbá nígbà òmìnira tiwa kò ṣe ti jàkadì kò ṣe tagídí kò ṣe ti wàhálà àmọ́ ti ìfọ̀kànbalẹ̀ ká lè jẹ mùdùmùdù rẹ̀ ká padà ká kúrò ní ilẹ̀ oko ẹrú iná làwa ń jà fún o iná làwa ń pèpè fún so ìdí nìyí àwa wò pé kó tó àkókò tá a jáde èyí táwa bá ń ṣe ládùúgbò tiwa ẹ̀yin gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ọ̀dọ́ Yorùbá níbikíbi tẹ́ wà Oǹdó ni Àkúrẹ́ ni Èkó Abẹ́òkúta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀yin náà ṣe báyìí ẹ jẹ́ ká jọ jáde ká pè fún òmìnira Chief Sunday Adéyẹmọ pé kí wọ́n padà sílé pẹ̀lú bàbá wa Bánjí Akíntóyè akọni bàbá pé kí wọ́n padà sílé a fẹ́ rí àwọn bàbá yìí èèyàn wa ni orí oyè kò sùn dé kò yẹ kó máa lágbára ó di ọ̀lẹ orí adé kan ó sùn ta kò yẹ kírun wọn wà ní lẹ́yìn odi tó fún díẹ̀ yìí la ṣe ń pu èyí pé gbogbo ibi tẹ́ bá ti ń rí gbogbo nǹkan tá à ń ṣe yìí ẹ̀yin náà dìde bẹ́ẹ̀ ẹ jẹ́ ká jọ jà fún àkókò wa ni abẹ lọ́balọ́ba kábíyèsí fórí adé gbogbo a kí yín lọ́tún a pa búrúbúrú o a sì pa búrú ọmọ arọ́ba tún lọ bá ọ pa o gbogbo ibi tí ẹ bá ti wà gbogbo yín là ń kí a kí Ọ̀nìrìṣà a kí gbogbo ọba lẹ́kọ̀ọ́ lábẹ́òkúta káàkiri àti ìlú kékeré aládé àtẹ̀jìgbà àlẹ̀kẹ̀ gbogbo yín la kí o pé ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín a sì ń fa alálẹ̀ ẹ̀ bẹ̀ yín ni o ẹ bá wa dìde sí ọ̀rọ̀ yìí à ń fa alálẹ̀ ẹ̀ bẹ̀ yín ni o bẹ́ẹ̀ là ń lo ṣẹ̀kẹ̀rẹ̀ tá a fi ń bẹ̀ yín bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ sì ń lu ìlẹ̀kẹ̀ là ń fi ń bẹ̀ yín o à ń fọ̀pá adé à ń fi ń bẹ̀ yín ìjìgbà àlẹ̀kẹ̀ bẹ́ẹ̀ là ń fi ń bẹ̀ yín pé à ń bẹ̀bẹ̀ fún òmìnira Chief Sunday Adéyẹmọ Ìgbòho pé kí wọ́n máa padà wá sí orílẹ̀-èdè bàbá wọn yóò sì kì í dùn yín ṣe o àwọn alálẹ̀ ò ní padà lẹ́yìn gbogbo yín gbogbo Ọọ̀ni Oòduà Ọ̀rànmíyàn gbogbo wọn ò ní padà lẹ́yìn yín o àwọn tó ti wáyé tí wọ́n ti lọ ọba kan tó ti jẹ tó ti lọ èkejì tó ti jẹ tó ti lọ wọn ò ní padà lẹ́yìn yín àwọn aláṣẹ kan bá yín ṣèlú o ẹ bá wa dá sọ̀rọ̀ yìí pé kí ọmọ yín àbúrò yín ọ̀rẹ́ yín ẹ̀gbọ́n tiwa bàbá tiwa ọ̀gá tiwa pé kí wọ́n padà wá sí ilẹ̀ abínibí wọn
kí wọ́n padà wá sí ilẹ̀ Odùduwà ọmọ Odùduwà ní í ṣe akọni Odùduwà ní o. tó ọ̀gá wa ìbéèrè mi náà ni pé báwo lẹ̀yin ṣe jẹ́ gan-an torí ẹ̀ ń pariwo Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà Sunday Ìgbòho Òòṣà Sunday Ìgbòho Òòṣà báwo lẹ̀yin ṣe jẹ́ sí olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà. ẹ ṣeun olóòtú ẹ ní ṣiṣẹ́ ṣe. àṣẹ o. ọmọlẹ́yìn Chief Sunday Adéyẹmọ làwa. ọmọlẹ́yìn Chief Sunday Adéyẹmọ làwa. mo tún sọ lẹ́ẹ̀kẹta pé ọmọlẹ́yìn Chief Adéyẹmọ Sunday òun làwa. àwa ni ẹni tí bàbá fi sílé. local security ni wa tí àwọn Yorùbá pè ní ọdẹ ìbílẹ̀ tó jẹ́ ọmọlẹ́yìn tó jẹ́ adelé fún Chief Sunday Adéyẹmọ. àwọn ẹ̀ ṣe jàǹdùkú ń tiwa o torí bàbá wa ẹ̀ ṣe jàǹdùkú. Bíbélì ní fi ọ̀rẹ́ rẹ hàn mí ó ní màá sọ ọdún èèyàn tó jẹ́ fún ẹ. bẹ́ẹ̀ bá wo ibi tí wọ́n fà wá sí níbi táwa ń sọ̀rọ̀ yìí ibi bọ́gà ṣe wà ní ìlú òyìnbó níbi tí wọ́n wà yẹn àṣẹ tí wọ́n bá pa làwa ń tẹ̀lé. ìdí nìyí tẹ́ ẹ fi lè rí ọ̀kan nínú ọmọ ẹ̀yìn Chief Sunday Adéyẹmọ níbi ìjàǹdùkú ẹ lè bá wọn níbi tọ́jú àwọn ni wọ́n ń bọ́lọ́pàá jà rárá o àwa lọ pẹ̀lú òfin pẹ̀lú ohun tí bàbá wa tó fi lé wa lọ́wọ́ ni ṣùgbọ́n a kọ̀wọ̀ sí gẹ́gẹ́ bí ọ̀gá wa ṣe kọ ìwọ̀sí àwa fi ìlòwọ̀sí lọ̀yàn kí èèyàn má fi. ẹ sì ń pè fún òmìnira orílẹ̀-èdè Yorùbá. àwa fi ń pè fún òmìnira orílẹ̀-èdè Yorùbá. àti òmìnira olóyè Sunday Adéyẹmọ. àti òmìnira olóyè Sunday Ìgbòho Òòṣà. àti òmìnira tani o Chief Sunday Adéyẹmọ. ọmọ Ìgbòho mọ̀ọ́dẹ́ a fẹ́ rí bàbá a fẹ́ kí wọ́n wá sí ẹ fún wọn láàyè gbogbo ẹni tó bá ní ìwọ̀n lọ́mọ kò ní Sunday lọ́mọ nbìkan irọ́ ni wọ́n ń pa ajébodò níwẹ̀ ní irekunra ṣé wọ́n wá ní ìyẹn tiwọn níbo wọ́n ní sí. kọ́ fi bàbá lẹ́ o bóyá wọ́n lọ́mọ bóyá wọn ò ní. mo lọ́mọ bí ò lọ́mọ mo fún ẹ fún bàbá lọ́sẹ̀ méjì ẹyọ olórin kan ó ní ẹ fún bàbá láyè ẹ jẹ́ kí bàbá ó sanjọ́ ẹ fún bàbá láyè ẹ pé kó jáde ọ̀sẹ̀ méjì péré tó bá lọ́mọ bí ò lọ́mọ kẹwàá wòran káyé dara wa láàmú kí wọ́n yé purọ́ tàn wá pé àwọn lọ́mọ àwọn tí wọ́n ń béèrè owó ọjọ́ wo ni Chief Sunday Adéyẹmọ béèrè owó lọ́wọ́ ẹni ọjọ́ wo ló béèrè owó security lọ́wọ́ yín kò béèrè owó security lọ́wọ́ anybody ẹ̀yìn tẹ ilé bàbá ó tó bàbá jẹ ìfẹ́ ọmọ Yorùbá níbẹ̀ lọ́kàn Chief Sunday Adéyẹmọ Ìgbòho ìfẹ́ ọmọ Yorùbá níbẹ̀ lọ́kàn wọn ni wọ́n fi sọ ẹ mọ̀ pé wòlíì ni wọ́n bí wọ́n ti sọ níṣáájú ẹ̀yin ará nínú ilé ẹni tó sọ̀rọ̀ sílẹ̀ fún yẹn pé ebi lẹ fi ń ṣeré yìí ẹ̀jẹ̀já lé àwọn kìnnì ẹ̀jẹ̀já lé ẹni rọ ni wọ́n ní ẹ̀yìn ológogoro jàǹdùkú ṣé jàǹdùkú ni ebi àpapà là ń bẹ nílẹ̀ báyà bí òsì. ṣé ebi ń pa àyàn àbí ọ̀pá àwọn. ebi ń pa. gbogbo àwọn obìnrin ti di olówó nẹ̀bì tí wọ́n ń dówó ti ṣèrégbè kiri nítorí ebi ń pa ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ bá rọ̀ mọ́ ní ojú títì ẹ̀ wọ àwọn atọrọ báárà lójú títì kiri. Ìgbòho Òòṣà máa bá ṣẹ̀rẹ̀ lọ. Ìgbòho Òòṣà máa bá ṣẹ̀rẹ̀ lọ. Iṣẹ́ rẹ̀ wà lẹ́wà lọ́rùn. Ìgbòho Òòṣà máa bá ṣẹ̀rẹ̀ lọ. 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 Iṣẹ́ rẹ̀ máa lẹ́wà lọ́rùn.